mọ́sálásí Ìwó bẹ́ẹ̀ ṣe wò Central Mosque Ìwó ilé baba Sani òòṣà tẹ́lẹ̀ ni à ń sìn bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà wọ́n ti bá ti gbó òòṣà kó bí kan tẹ́ ẹ bá ti sọ pé látẹ̀lé lọ́wọ́ ilé Ọlọ́run ni ó ti di kíni ta ló wí nìyẹn oríṣà wọn dá èèyàn tí wọn ò di àkúnlẹ̀kọ orí èèyàn lè yàn gbọ́dọ̀ di. Ó kí mufti DR mufti tó yẹ pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ẹlòmí ò mọ iye mufti tí ẹ mọ̀ sí Amẹ́ríkà ẹlòmí ò mọ iye wọn. Kì í sọ̀rọ̀ owó ẹjọ́ bá jẹ́ owó ni irú èmi nígbà mọ́jọba wọn ò fowó bẹ̀rẹ̀. Àṣẹ Ọlọ́run ní irú àwọn báyìí máa ń dúró tì tí bá sì irú àwọn èèyàn bá ẹ̀rọ Ọlọ́run máa bà mí. Torí ọba jówó ni òyìn gbà fọlọ́run wípé èmi ni mọ́jọba o kò yẹ kí mufti gbà. Gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sì jẹ́ táwọn lè ní ẹmà tó bá jẹ́ kówó ni ó lẹ́yìn tí máa sponsor yín dáadáa máa kówó dáalẹ̀ wọ́n nígbà tọ́lọ́run ní ẹni tí mo fẹ́ nì ìtọ́lọ́run bá ti ní báyìí àṣẹ Ọlọ́run ló lè wọ́n kò sí èrò ọ̀sẹ̀ tí máa ń fẹ́ èrú dépò wọn ọ̀bá ní Adélékè ó ṣe kíní kò fẹ́ èrú dé gómìnà wọ́n bá sì ti jẹ́ báwọn àtẹ èmi kò ṣe ta Adélékè tẹ́lẹ̀ wọ́n gbà Ọlọ́run ní ẹni tí mo fẹ́ nù ta ni mo gbọ́dọ̀ gbà fún wọ́n gbọ́dọ̀ gbà fọ́lọ́run wípé tọ́yàn náà kìí sọ ọ̀rọ̀ owó kìí sọ̀rọ̀ gangan tó o bá ti rẹ́yàn nípò mufti tẹ́ ń wò nípò yìí Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ wọ́n tó o bá ti gba ọ̀gbà fọ́lọ́run ayé ń bàjẹ́ lọ́rùn. Mufti mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irú yín ló jẹ mufti tí ẹsẹ̀ tí a ṣẹ̀ máa patch táàmà fowó bẹ̀ táàmà wọ́wọ́ pé àfìgbà bá rówó yọ̀bá rówó kò ní gbà ó ìgbà tó bá ṣe báyìí tí wọ́n á máa dà lúrú ó sì máa ń pàwọn olóòótọ́ wọ́n wà ń ta àwọn torí ẹ̀ ní tàwọn fi tayọ ó tayọ Nàìjíríà yìí ọlọ́pàá gan-an nínú security Nàìjíríà àti security tàwọn àwọn tàwọn ẹgbà àbẹ̀tẹ́lẹ̀ ọba fún ọ lówó jù bẹ́ẹ̀ wọn ò ní gba ọba náà bá kórí òkú mọ́ ọ lọ wọn ò ní bí ọlọ́wọ́ wọ́n bá sì ń jalè ó dẹ̀ lè rí fún àwọn security tàwọn kó gbà wọ́n sí ilé ẹgbẹ́ kó kán máa ti ẹ̀bẹ̀ wọ́n volunteer dẹ̀ ni o lè rí wọn kán sọ pé kán wá ní o lè ja ibẹ̀ yẹn ní Nàìjíríà yìí tèmi gan ń bá president sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ empower àwọn tàwọn kẹjẹ kí wọ́n máa kí Nàìjíríà yìí gan ká máa sọ. Under the leadership and a good leader ló máa ń lead nǹkan báyẹn téèyàn bá jẹ́ olórí dáadáa òun ni nǹkan báyẹn máa ń ṣẹlẹ̀. Kò sẹ́ni tó máa rìn torí òní mi ò. Máa gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà lára mufti èèyàn gbà fún nítorí ọwọ́ tì mọ̀ pé mufti nù àgbà fọlọ́.
ọ̀nà tá a sì fi jẹ́ kìí sọ̀nà ìlú kìí ṣe pé mo è ṣe àfáà lè ké mo è ṣe ẹni tí máa fi mufti jẹ lọ fi mufti lè jẹ. Kò sì lówó lọ́jọ́ gbé wá lórí àbáta ni ìyáta mufti ó dẹ̀ dúró ti Ọlọ́run ó dúró tòótọ́ Ọlọ́run. Ẹ má rò pé tó bá dúró tọ́ Ọlọ́run yín pé kò ní rọ́wọ́ kù. Òun lọ́lọ́run ó gbèlé ayé lọ. Láìpẹ́ ni o, èmi bí mo ṣe wà yìí, ọkàn mi balẹ̀. Sọ gbogbo ẹni tí gbogbo wọn ní ń bọ̀ wá tẹ̀rí. Fún àṣẹ Ọlọ́run tí ń bẹ lára. Ẹ bá máa rá wọn kí o sí tí ń dún abọ̀rìṣà jú pé bísínẹ́sì wọn ó ti lànà. Nítorí kọ̀ yóò dùn yàn, péyàn bá lóun bú Ọlọ́run mi ní ìsìnkú dùn mi. Ìwọ bú Ọlọ́run, wọ́n bú Ọlọ́run tèmi lọ́lọ́run mo gbé lọ. Tí a ń pè ní Lárúbáwá wọ́n ń pè ní Allah, Olódùmarè. Òun náà ni àwọn Lárúbáwá tó bá ti jọ́lọ́run tó ń ṣe gbogbo nǹkan. Ẹ má sì jẹ́ kẹ́nìkan sọ pé yín pé òòṣà ló wà nínú Kábà o. Wọ́n bọ́ ọ̀sà ń bẹ̀rẹ̀ nítòótọ́ nígbà tó jú ọ̀la wọ́n bọ́ ọ̀sà ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọbẹ̀ dílé Ọlọ́run. Mọ́sálásí tẹ̀yìn wà yìí ẹ̀ mọ̀ tí wọ́n ṣe ń bì. Mọ́sálásí Ìwó bẹ́ẹ̀ ṣe wo Central Mosque Ìwó ilé baba Sani òòṣà tẹ́lẹ̀ ni à ń sìn bẹ̀. Ṣùgbọ́n gbà wọ́n ti bá ti gbó òòṣà kó omi kan tẹ́ ẹ bá ti sọ pé látèmi lọ o ilé Ọlọ́run ni o ó ti di kíni ta ló wí nìyẹn. Káàbà nígbà tó dúdú àwọn kan ti bọ̀ òòṣà bẹ̀. Bó ṣe jẹ́ pé àwọn bàbá wa kan gba Islam ìbìrín adé Abíóyè Adékànbí ọba aláwùsá nígbà tó gba Islam àwọn míì wà ọba míì wà tí wọ́n tẹ̀lé táwọn náà ò tún gbà dáadáa. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Káàbà rí. Ibrahima ló fi orúkọ Ọlọ́run fi lélẹ̀. Wọ́n gbà tó yá àwọn míì wọ́n lọ ń wò pé àwọn bọ̀ sábẹ̀. Wọ́n gbà tí a ti sọ di Káàbà lélẹ̀ tí a ti fowókọ Ọlọ́run sí kò sí nǹkan kan ní Ọlọ́run nìkan lágbé lọ. Orúkọ Ọlọ́run ní bẹ́ẹ̀ orúkọ Ọlọ́run bá ti bẹ́ẹ̀ kan. Ibi ìtẹ́ wà ní ìsìn ilẹ̀ ẹnìkan ilé ẹnìkan tẹ́lẹ̀ tẹ́ mọ́ tí a bọ́ bẹ̀. Wọ́n jọ tẹ̀ ti sọ pé mọ́sálásí ní masjid òsàlẹ̀ pé wò bí ṣẹ́kọ̀. Wọ́n lè bọ̀ sáàbì kan rí ìjọ ẹ bá ti pè nílé Ọlọ́run ó ti di àyètọ̀ mọ́nù. Wọ́n ti fọ́ mọ́nù Káàbà ti mọ́ ilé Ọlọ́run ni mọ́sálásí Ìwó Central Mall ó ti mọ́ ìdílé Ọlọ́run. Ọlọ́run ní wín ní gbogbo ọba tó ní kò sì síbi tí Ọlọ́run ò sí torí gbogbo Ọlọ́run ọba ló ní gbogbo ilẹ̀ àtẹ̀kún ẹ̀ táyé àtọ̀run ló ní so gbogbo lẹ̀kílẹ̀ ta ló ní kò síbi ò tí lè kírun ọba rìnrìn àjò níbo ló ti kírun sínú gbogbo ló ti kírun àbí abẹ́ẹ̀ ti rìnrìn àjò rí tẹ́ dúró ṣé mọ́sálásí lẹ ti dúró ẹmọ tí a ṣe lórí ilẹ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn nígbà ẹ̀ ti fẹ́ kírun bẹ̀ ó ti di kíni. Ẹ̀yin mufti akíọ púpọ̀ fún iṣẹ́ takuntakun nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà àti lágbàáyé tí sì ṣe pé bóyá mufti dáyàn tí ṣe pé tí ò kéwù tí ò sì lọ Lárúbáwá lọ tí ò lọ sí ẹ̀mẹ́kọ̀pọ̀ lọ́nu tí ṣe pọ́ yunifásitì Lárúbáwá lọ́nu tó sì jẹ́ pé àwọn míì lọ yunifásitì Lárúbáwá wọn ò lè sọ wọn ò lè bá Lárúbáwá sọ̀rọ̀ ẹwà mufti wá tó bá ń sọ Lárúbáwá báyìí yóò mọ̀ jẹ́ lẹ́nu bí
ẹ má yẹ kẹ́ni kankan intimidate yín nípa lárúbáwá o wọ́n bá wo òfin lárúbáwá sọ̀rọ̀ kó wá wo òfin kíní ṣé báwọn èèyàn bí English sọ̀rọ̀ wọ́n bá pe kíní ní ṣe microphone ló pè ó pè speaker ó pè camera ṣe èdè bàbá náà rẹ ní camera àwọn èèyàn máa ń sọ English wọ́n máa ń sọ French wọ́n máa ń sọ ẹlòmíì ò tó fèdè pọ̀ nípa ẹni sọ̀rọ̀ máa kéwì nìkan ó ní problem o. Ẹ má jẹ́ kí á intimidate you. Don't be intimidated. But the way you worship God, the way you worship Allah, never ever be intimidated. Don't let anybody to intimidate you.